Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé updates lọ́lọ́kọ̀jọ̀kan náà ni a máa ń fún yín. So update tí a tún mú wáyé, ìjà tó ṣẹlẹ̀ láàrin Alhaja Kaola àti Alhaji Akeugba Gold. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ó ti tó bí ọjọ́ mélòó kan tí wọ́n ti ń fa kéèsì ó bà mí lórúkọ jẹ́ kò bà mí lórúkọ jẹ́ mọ́ra wọn lọ́wọ́. So Alhaji Akeugba Gold wá jáde síta, wọ́n sọ̀rọ̀ wípé kò sí nǹkan táwọn fẹ́ gbà ń bẹ̀, pé nǹkan táwọn fẹ́ ni wípé kí Alhaja Kaola kí wọ́n jáde síta, gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ tí ò jẹ́ òótọ́ nípa àwọn kí wọ́n fi ẹnu kí wọ́n fi tún ṣe, kí wọ́n dẹ̀ tọrọ àforíjìn, pé tán bá ti lè ṣe yẹn wípé ó ti tán nínú àwọn, pé kò sí èrè tí àwọn fẹ́ gbà nínú pé kí ẹnìkan lọ sẹ́wọ̀n, pé àlàáfíà ni àwọn ń fẹ́. So gbogbo àwọn ọ̀rọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa gbọ́ nínú fídíò yìí, gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀, gbogbo àwọn nǹkan tí Alhaji Akeugba Gold sọ pé àwọn fẹ́ látọ̀dọ̀ Alhaja Kaola, pé tán bá dẹ̀ ti ṣe pé àlàáfíà ti jọba nìyẹn. So gbogbo ẹ̀ náà lè máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Mo sọ̀rọ̀ kan nínú wáàsí tá a ṣe kọjá, mo ní gbogbo ẹni tó ṣẹ̀ mí mo forí jì wọ́n àyàfi obìnrin ẹyọ kan. Ẹ wá dákun gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ pè mí, ìjà ti tán, èmi ò já mọ́, àmọ́ kó bá mi ṣe nǹkan mẹ́ta. Eléyìí tó bá ní ẹ̀rí lọ́wọ́ tó mọ̀ pé ó lè kó jáde kó má bẹ̀bẹ̀ lórí ẹ̀. Tẹ́rì bá wà, evidence wà, ó lè má bẹ̀bẹ̀ o, pé evidence ń bẹ náà, àmọ́ tí ò bá sí evidence, bá mi tún orúkọ mi tó bàjẹ́, bá mi tún ṣe nítorí t'Ọlọ́run, mo bẹ̀ ọ́ ni. Terrorist ni odidi ẹ̀jẹ̀ mi ní ọwọ́ ariwo terrorist yẹn ló ti deny ní visa. Èmi gan ò lè travel, bẹ̀tẹ̀ mo ti gba gbogbo clearance tó yẹ kí n gbà báyìí. Nítorí ọ̀rọ̀ tí ò ní túmọ̀ kankan, kó yá kájọ máa lo ayé lọ báyìí. Gbogbo irọ́ ó fi àáké sí gbẹ́rẹ́, tó o bá ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́, ó bẹ́tà kó tètè withdraw rẹ̀, tó orúkọ tèmi náà ó jẹ́ títí ayé nìyẹn làwọn ọmọ mi ó sì jẹ́. Kò sèrè tá a fẹ́ gbà níbi kẹ́nìkan ó lọ sẹ́wọ̀n. Bẹ́ẹ̀ ó dá akẹ́ni tó parọ́ agree pé lọ́nà pa kó dẹ̀ withdraw ọ̀rọ̀ rẹ̀, kó dẹ̀ tọrọ àforíjìn. Ẹlẹ́ẹ̀kẹta, owó tí ọwọ́ àtọkọ rẹ̀ tẹ́ yá, ẹ dákun ẹ bá ń dáwó yìí padà. Ìyáálé arábìnrin yẹn sọ pé arábìnrin yẹn jẹ ọkọ àwọn lówó tó pọ̀ gan-an, pé bọ́kọ àwọn bí ó bá dá owó padà fọ́kọ àwọn ò ní kọ́bọ̀ táwọn ó dá padà fẹ́ mi. Ó sì mọ̀ pé wọ́n ló dúró fárákùnrin yìí, mo ní mẹ́sẹ̀jì ẹ̀ lórí fóònù mi. Ìwọ ló ní kí n fún ọkọ rẹ̀. Ọkọ ló ti sá lọ látọdún kan yìí, mi ò gbúrò owó mi. Ṣé màá wá jẹ ìyà púpọ̀ mọ̀pọ̀ ní ètè nígbà wọ́n bà mí lórúkọ jẹ́ tó báyìí? Tí màá tó wá fi over 12 million sílẹ̀ kò possible. Bá mi gbìyànjú. Báwọn nǹkan yìí bá ti wọlé, sórí gbogbo ó lọ sórí newspaper, ó lọ ṣèwé ìròyìn, ó lọ ṣe kinní kan. Mi ò ní, mo withdraw gbogbo yẹn. Èmi náà fẹ́ àlàáfíà. Bẹ́ẹ̀ bá mi tún orúkọ mi ṣe padà. Béèyàn bá lè bu iyì kún orúkọ mi kó má bàjẹ́. Ẹni ó bá mọ iyì orúkọ yóò mọ̀ pé wàhálà lèèyàn máa ń ṣe kéèyàn tó lórúkọ láyé o. Ẹ wo àti ọdún tí mo ti ń build orúkọ bọ̀ láti 1985 up to today. Kẹ́nìkan sì dìde kó dẹ̀ lóhun ó ti orúkọ yẹn wó lẹ́ni táwọn tó yẹ káwọn yẹn wò pé bó bá tiẹ̀ jẹ́ gbogbo èèyàn kò yẹ kó jẹ́ wọ́. Ìyẹn ti kọjá, èmi ò bínú, bẹ́ẹ̀ ká tó lè stop kéèsì ní kóòtù, bá mi yanjú àwọn nǹkan wọ̀nyí. Báwọn nǹkan wọ̀nyí bá ti yanjú, ó ti tán. Èmi ò bínú, mi ò dẹ̀já. Àmọ́ táwọn nǹkan wọ̀nyí ò bá yanjú, yóò difficult fún mi náà láti withdraw case. Bí ìjọba bá dẹ̀ ń take action, yóò difficult fún mi láti kó wọn lọ́wọ́. Àti dọmọ ìyanu ẹ̀sìn, òǹkàlùkù ọ̀rẹ́ yìí ọ̀rẹ́, àjọṣe ló máa ń dínkù, ìyẹn kàn mọ ìwà òǹkàlùkù ni pé bó ṣe yẹ ń bá lágbájá rìn ni, bó ṣe yẹ ń bá lágbájá rìn ni, bó ṣe yẹ ń gbèjà lágbájá tó ni. Adúníyà madrasatun wa zamanu wa ustad wa. Ilé ayé sùkúù ni o, ìwà àwọn èèyàn nú ẹ̀ ní tíṣà tí wọ́n máa kọ́ ọ̀yàn pé ò tí ì gbọ́n tó bí wọ́n ṣe ń sayé ni. Nítorí náà, àwọn bàbá mi tí wọ́n ti pè mí, pàápàá bàbá mi Hamidu Ajibade tí mo ní respect fún, ó surrender fún yín, mi ò jẹ́ kọjá level yẹn. Bàbá Ìmáàmù Ìbàdàn ó surrender fún yín. Kódà ó fi dórí aṣíwájú wa yẹn chairman PDP, mo surrender fún yín. Mi ò Alhaji ọlọ́pọ̀ èèyàn, mo ti surrender fún yín, bẹ̀ ẹ dákun. Sẹ́rí gbogbo nǹkan yòókù tí mo kà, yóò lórí ìwé ìròyìn, yóò lọ bá èmi náà ti withdraw gbogbo yẹn. Bẹ́ẹ̀ àwọn tó wí yẹn kó mú ní kọ̀ọ̀kan, bó ṣe kà á tí bínú sọ̀rọ̀ yẹn kó bá mú ní kọ̀ọ̀kan. Ìtẹ̀yàn kì í fi báyàn lórúkọ jẹ́ nìyẹn. Ìbà lórúkọ jẹ́ máa ń rìn gan, àtúnṣe kì í sábà rìn mọ́. Ẹlòmíì ní fídíò yẹn lọ́wọ́ dọ̀la, ó lè jẹ́ pé gbàtẹ́mi ò bá sí láyé máa ní òfin àwọn ọmọ mi, pé ṣe bí bàbá rẹ̀ ní sọ báyìí ń parẹ́. Tẹ́nìkan ò dẹ̀ sí nílẹ̀ Yorùbá yìí ní gbogbo ayé yìí tó lè sọ pé èmi sọ bẹ́ẹ̀ nípa òun tàbí mo bòun lórúkọ jẹ́ rí. Kò rí bẹ́ẹ̀ rí. Èmi náà dìtà mi pé ń fẹ́ nìkan jófin ni.
àmọ́ tí ò ní jẹ́ kí n fi jófin ní káwọn nǹkan wọ̀nyí ó ṣẹlẹ̀. Dá àwọn orúkọ yẹn padà bó ṣe yẹ kó rí, kó dẹ̀ owó tó dúró fún bá mi dá padà. Alhamdulillah, ájì ọdún yìí tá a lọ, gbogbo ẹ̀yin tẹ́ tẹ̀lé wa lọ sí ájì ọdún yìí, ó bẹ̀rẹ̀ látòrí àwọn ti London, àwọn ti Côte d'Ivoire, àwọn ti Kútọ́nù. Ọlọ́run bá ní san yín lẹ́san dáadáa, ká tó wá padà sọ́dọ̀ àwọn tí wọ́n tẹ̀lé wa lọ láti Nàìjíríà. Ájì ọdún yìí agbádùn rẹ̀, mo ti gbádùn ájì bẹ́ẹ̀ yẹn kẹ́yìn, bóyá gbà tí mo wà ní active ájì tí o ṣe pé mo wọlé mo ń sáré jáde nítorí pé òkúkú kẹfìlù tí mi ò tí ì bízì ní aláti mo ti gbádùn ájì bẹ́ẹ̀ yẹn kẹ́yìn. Gbogbo àwọn èèyàn mi tọ́ lọ ní ń fàdúrà ránṣẹ́, ń bẹ́nu àwọn tá a kó fún ẹrú Ọlọ́run yìí, ẹrú Ọlọ́run kan tá a kó àwọn kan fún ní last year, wallahi ń bẹ́nu ẹni ó súnmọ́ mi tí ò kí mi dùn ní, tí ò kí mi dùn ní pé irú kí lè lọ fà wọ́n ṣe. Àmọ́ àgbà pé yẹn ti lọ ṣàtúnṣe, bó ọba ti ṣàtúnṣe ọmọ ìyájọ ni wánú ẹ̀sìn, èèyàn kan wà kẹ́ẹ̀fù, èèyàn ò ní kọjá yìí ẹni, èèyàn ọmọ level níbi mo bá yédè gbogbo kí n máa bẹ́ẹ̀ nìkan fa wàhálà lórí íńtánẹ́ẹ̀tì ó tó gẹ́. Àwọn bá bú bàbá kan kó náà wá àwọn ọmọ ẹ̀ tí ó ti jáde ni o, àwọn bàbá wa nú ẹ̀sìn, àwọn bàbá wa nú ẹ̀sìn tí a bá kà wọ́n náà bàbá làwa náà wà o, bàbá tẹ̀ tí ì di bàbá àgbà, àwọn náà ń bẹ náà tí wọ́n mọ̀ pé lásìwájú ẹ̀sìn inú ẹ̀ làwa náà wà o. Bàbá tí a bá fa sọ rẹ̀ ya kó pa àwọn ọmọ ẹ̀ nítorí jọ́ta ń pe gbogbo yín pé ẹjẹ́ àjọ dàjà kí ní ìyá àríyín mọ́, ó kálukú gbórí sápamọ́ ni. Àwa náà láti gbórí tiwa náà pamọ́ torí pa náà lórúkọ tá a fẹ́ protect. Ó wà nú ẹni tá a gbèjà tí mo padà gbọ́ tó sọ yí pé ìjàwó náà ń jà látijọ́ kíni wọ́n ń bá ìjà tí wọ́n akọ́ yẹn ń gbé yádúrú fìtínà tá a ṣe nítorí ọ̀rọ̀ yín yìí bàbá. Tó àwa ti yọ̀ọ̀dá yẹn, wọ́n bá dijọ́ míì tá a bá dìde wọ́n mọ̀ pé a ti ṣiṣẹ́ síwájú, èmi àti gbogbo àwọn tá a jọ ṣe tí mi ní láìka àti dárúkọ wọn nítorí ìdí torí káwọn tó máa kóra wọn jọ lórí ọ̀rọ̀ yìí. Èmi ti withdraw everything. Àmẹ́lẹ̀ yìí báwọn nǹkan yẹn ò bá ṣẹlẹ̀ yóò difficult láti withdraw o. Tún orúkọ mi ṣe padà, gbogbo ohun tó fi pè mí lórúkọ bú àti ó ń ṣe gbẹ́rẹ́ àti ó ń fi abẹ́rẹ́ jẹyin àti gbogbo nǹkan wọ̀nyẹn lọ ṣe retraction one after another. Mo parọ́ ọmọ lágbájá ni o, foríjì mi, èmi náà wà kíìpù ẹ̀, àwọn ọmọ mi ò kíìpù ẹ̀ nítorí ọjọ́ iwájú. Àwọn kan ní ẹ bà wọ́n lórúkọ jẹ́ táwa ajá tá a fẹ́ kú bẹ́ẹ̀ táàmù pé tí ó padà gbẹ̀yìn ẹ̀ nìyí. Nítorí náà ọmọ akéwùgbẹ̀rù wìtó mo ní kí ẹ má ṣe kà á nítorí pé rere lÓlúwa fi san rere. Ẹ̀jẹ̀ ṣe rere nítorí ọ̀la, ẹ̀dá ẹ̀hùwà rere nítorí ọ̀la, ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù, kò sẹ́ni tó mọ̀lá àyàfó Olúwa. Ẹni fẹ́ ra lé ẹ̀bá lè ṣe Akéwùgbà Gold dòwò pọ̀, anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá, acres of land, plot of land, ẹ bá wa dòwò pọ̀. Àwọn náà dẹ̀ ń ṣàdéhùn pé àníjà yín kulẹ̀. Ájì 2026 ẹ sanwó sọ́dọ̀ wa, àwọn èèyàn ti ń sanwó. Umura December àwọn èèyàn ti ń sanwó, àjọ lọ sí December ní pẹ̀lú ògo Ọlọ́run. Bákan náà Umura ti Ramadan ẹ sanwó sọ́dọ̀ wa, Ọlọ́run ó gba ájì wa, yóò gba umura wa síwájú ká tó ṣe. Ẹni wọ́n pẹ́ ní wáyà ẹ text message sórí WhatsApp number wa, mọ̀jẹ̀ ràkálẹ̀ báwọn èèyàn sì máa fi ń bá mi ṣàwàdà, mọ̀jẹ̀ ràkálẹ̀ o. Lovers all over the world, kí Ọlọ́run má dáyàn láàmú, kò sí ní tó dàbí ìfọ̀kànbalẹ̀, kò sí ní tó dàbí àlàáfíà. Sọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu Alhaji Akeugba Gold yìí. So ẹ̀yin tẹ́ bá jẹ́ viewers wa, ẹ comment, ẹ like, ẹ subscribe. So we love you all. Thanks for watching.